Ìjọba àpapọ̀ ti pa láṣẹ pé gbogbo ẹni bá fẹ́ ṣẹja sọ́bẹ̀ gbọ́dọ̀ máa gba NAFDAC number kí wọ́n tó lè máa ṣẹja sọ́bẹ̀. Kéèké Nàìjíríà sókè, lẹ́wọ́ ti sáré. Ìbà ìbà fẹ́lẹ́dùmarè ọba ńlá ẹni ọpẹ́ tó sí àjíṣọpẹ́ lórí gbogbo wa. Ṣé ní ọ̀gọ̀rọ̀ àwọn òbí àtàlágbàtọ́ lágbègbè Ìpàtà nílùú Ìlọrin ni wọ́n ń dúpẹ́ tí wọ́n sì ń fò fáyọ̀ lọ́jọ́rú wẹ́sídẹ̀ẹ́ ọ̀sẹ̀ yìí látàrí bí àjọ ẹlẹ́yinjú àánú kan tí wọ́n ń pè ní MSG ní dcare tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n ń pín ẹ̀bùn ràǹdẹ̀ràǹdẹ̀ àti ẹ̀kọ́ ọ̀fẹ́ fáwọn ọmọ wọn. Lọ́jọ́rú wẹ́sídẹ̀ẹ́ ọ̀sẹ̀ yìí náà ni àjọ ẹlẹ́yinjú àánú kan léyìí tí wọ́n ń pè ní MSG ní dcare léyìí tí Alhaji Mahmudu Sulu-Gambari tí wọ́n ṣe olùdásílẹ̀ rẹ̀ ni wọ́n bẹ̀rẹ̀ sí pín ẹ̀bùn àti ẹ̀kọ́ ọ̀fẹ́ fún àwọn ọmọ akẹ́kọ̀ọ́ tí wọ́n ṣètò lẹ́sìnì ọ̀fẹ́ fún lásìkò ìsinmi ọlọ́jọ́ gbọrọ. Lásìkò tí kíní ọ̀hún lọ lọ́wọ́ tí ètò ọ̀hún lọ lọ́wọ́ náà ni ọ̀gọ̀rọ̀ àwọn ọmọ wọn bẹ̀rẹ̀ sí fi ẹ̀bùn ọpọlọ wọn hàn sáwọn aráàlú nípa kíké àwọn ewì tó jálálá, àwọn ìròyìn tó jẹ́ ìròyìn kàyéfì, ijó ìbílẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ẹ̀yin náà gbọ́n tí àwọn èèyàn ń sọ nípa àjọ ẹlẹ́yinjú àánú yìí àti iṣẹ́ tí ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn tí wọ́n rán sí àwọn òbí àti alágbàtọ́. Ẹ máa bá wa ká lọ. Wọ́n sí orúkọ mi ní Ramat Lawal Abdulkadiri tí ọ̀pọ̀ ènìyàn mọ̀ sí Àwa Niyọ̀ Ayé, tí mo jẹ́ Director Advocacy and Project fún MSG Needy Care Foundation. MSG Needy Care Foundation ni àjọ ẹlẹ́yinjú àánú tí Alhaji Mahmood Sulu-Gambari tí wọ́n jẹ́ olùdásílẹ̀ rẹ̀. Ṣe ṣéwù ni. Ní orúkọ Alhaji Mahmood Sulu-Gambari náà ni a kí gbogbo ẹ̀yin bàbá bàbá àti ẹ̀yin mọ̀mọ́ tí ẹ wà níkàlẹ̀. Pàtàkì jùlọ látòrí ọ̀gá wa Alhaji Isiaq Ọlá Àmọ̀wó, Deputy Governor Board Association of Nigeria Broadcasting Accra State Chapter. Bákan náà bàbá wa Comrade Adam Hasan Òkútagídí bàbá ọjà. Bákan náà a kí Comrade Olúkadé Mustapha Olùkadéèdè, a kí Ajia Kausara Aridunu, she is one of the foundation volunteers. Mo kí gbogbo ẹ̀yin pressmen tí ẹ wà níbí báyìí. At the same time, the DJ, the drum beater bàbá onílù, the drummer àti àwọn ọmọ akẹ́kọ̀ọ́ tó wà níbí kí wọ́n padà sórí bàbá mi Adúrótìmí gbẹ̀ngbẹ̀ng, bàbá tí a mọ̀ sí Ọ̀tún Rafiu Muchala Ajírọ̀bà of Ambod. Ẹ bá ń pàtẹ́wọ́ fún wọn ẹ jọ̀ọ́. Nítorí àsìkò wa, MSG Needy Care Foundation jẹ́ ẹgbẹ́ kan tí Alhaji Mahmood gbé kalẹ̀ lẹ́ẹ̀kan sí fún ìbú omi tútù sí ọkàn àwọn tí òǹgbẹ ń gbẹ. Ìmọ̀ fi òróró ìtura sí ibi tí nǹkan bá ti ń ta àwọn tí ó kù díẹ̀ káàtó fún ni MSG Needy Care Foundation wà fún. A ṣe àgbékalẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ètò bíi ìrọ̀gùn sí àwọn ọ̀dọ́, ìmọ̀ sanwó ilé ẹ̀kọ́ àwọn ọmọ akẹ́kọ̀ọ́ tí àwọn òbí wọn ò ní owó láti sanwó owó ìkẹ́kọ̀ọ́ wọn. MSG Needy Care Foundation máa ń ṣe ìtọrẹ àánú nígbà àwẹ̀ ìyẹn Ramadan. MSG Needy Care Foundation ó máa ń ṣe àgbékalẹ̀ jáàmù ọ̀fẹ́ fún àwọn ọmọ akẹ́kọ̀ọ́ jáde girama ìyẹn SS3 students nígbà tí ètò ìdánwò jáàmù tí ó bá dé. Ọ̀gọ̀rọ̀ àwọn ọmọ aláìní ni MSG Needy Care Foundation ti sanwó ìkẹ́kọ̀ọ́ wọn tó fi dé orí owó wáẹ́ẹ̀kì. Kí Ọlọ́run kó mọ̀ tẹ Alhaji Mahmood Sulu-Gambari síwájú, kí ọ̀nà àgbárí wọn kọ́lọ́run kó mọ̀ jẹ́ kó dí. Lẹ́yìn àwa níbi ayẹyẹ àṣekágbá MSG Needy Care Foundation Free Summer Lesson, Holiday Free Summer Lesson, second edition lélẹ́yìí. Ní ọdún tó kọjá la bẹ̀rẹ̀ irú ètò báyìí tí àwọn ọmọ akẹ́kọ̀ọ́ tí wọ́n jẹ́ àwọn ọmọ agbègbè wa, kódà rí àwọn ọmọ tí wọ́n ti sábòkè
wá síbí báyìí ọjà gbọ́rọ̀ ìpàtà òkè súnà sàlẹ̀ mọ́líkì sẹ́ńtà gbòòrò sábó láì òpó màlúù thank you àti ìsàlẹ̀ kókò tó fi mọ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ní ẹ̀mú congratulations nǹkan ayọ̀ ní kò ní jágbà mọ́ ẹ jèrè ẹ̀ lágbára Ọlọ́run congratulations. bákan náà à ń pèsè ẹ̀kọ́ ọ̀fẹ́ ní SS2 ibẹ̀ là ń lọ. Abdulrahman Mujidat. Abdulrahman Mujidat. fún sáà àkọ́kọ́ mọ́mídà àti sáà àbújáde ni tí ń ṣe first term second term third term. àǹtí ní orúkọ wọn. níbi báyìí ní èmi tó ti di oore NSDK Foundation tó ló tẹ̀ rẹ́ yìí. ìjú àánú ọ̀rọ̀ gbọ̀kúlé ìjọba àwa agbọ́dọ̀ kọ́ bọ́sẹ̀ òdìyẹ kí ló ti bọ̀ gbọ́n lálọ́kù. MSDK Yes, sir. Foundation I'm with you. sí àwọn ọ̀dọ́ lápá. Soliu Hamida. Soliu Hamida. Soliu Hamida. Yálà ọmọ Hamida. àgbàlagbà. Yóní gàrí yìí dáa. MSDK Foundation. Sọ́tí ń bọ̀. A máa ń ṣe ètò Ìyá alágbàdo yìí dáa. Sọ́tí dé. ọmọ tí ó kù díẹ̀ káàkiri àwọn òbí wọn. A máa ń ṣe ìtọrẹ Ẹ bọ̀ wá sún sẹ́yìn ẹ̀gbọ́n ẹ̀jọ̀ ẹ̀yin náà máa ṣe lágbára Ọlọ́run. Bẹ́ẹ̀ náà là ń rí sí ọ̀rọ̀ ètò ẹ̀kọ́ Congratulations. ìmọ̀ nípa ẹ̀sìn. Now, Tó jẹ́ pé a máa ń ṣe Abubakar Hanat. Abubakar Hanat. Hanat, okay. Abubakar Hanat. Mọ́mídà, where's your mom? How your father? A máa ṣe ìtọ́jú Ẹ̀yin náà represent wọn. Okay, ẹ̀yin náà di ìpínlẹ̀ ayé yìí. Congratulations to you. àwọn ọgbà ẹ̀wọ̀n tó jẹ́ pé gbèsè péréte lẹ́lòmíì jẹ́ tó gbé ilé ẹ̀wọ̀n tó Thank you. fi owó ìtúsílẹ̀ MSDK SS3. SS3 ibẹ̀ la wà báyìí. àṣẹ lẹ́sìn. Ẹ jẹ́ kí wọ́n gbé kọjá ló ń bọ̀ yẹn. lẹ́yàmẹ̀yà bí àpẹẹrẹ tẹ́ bá wà Congratulations. ilé ẹ̀kọ́ tó wà bíbá ilé ní lára Ó yẹ yà wọ́n. wọn a sì rí Muslim nínú wọn. So Congrats, kò sí congrats. pé ẹ̀sìn kan lẹ́nìkan àbí ẹ̀yà kan. Àbáyé dúpẹ́. Second position. àwọn tápà Okay. àwọn núpẹ́ Abdulhamid Mariam. nínú àwọn Abdulhamid Mariam. wọn a níbi báyìí lé ní. Pẹ̀lú àwọn òbí ẹ̀ kan máa bọ̀. Abdulhamid Mariam. ìmọ̀ràn wa fún àwọn òbí àwọn ọmọ tí wọ́n Ẹlẹ́yìn ká fi ti military wọ̀ ọ́. àwọn tí wọ́n gba ẹ̀kọ́ ọ̀fẹ́ níbi ilé Okay, wọ́n lè ti jẹ́. Wọ́n ní àti ìkórè wọn. kọ́ má jẹ́ kán máa ṣe bí àṣejù Ẹ̀rọ mójútó ẹ̀kọ́ olùyàwòrán. wọn rí pé wọ́n jẹ́ atọ́nà wọn kí Ọlọ́run kó jẹ́ kí kálukú jèrè ọmọ. Yes. Ẹ̀kọ́ nǹkan pàtàkì ni kìí ṣẹ̀kọ́ iléèwé nìkan o. Ẹ dákun a dúpẹ́ lọ́wọ́ ẹni tó gbé tòyí kalẹ̀. Ṣùgbọ́n ṣe mọ̀ wípé ìfẹ́ ọ̀ṣàgbà kínni Mo bọ̀ ọ́. ọ̀ṣàgbà gbà mo bọ̀. Ẹ̀yin ọmọ wa o, ẹ̀yin dà. Ọ̀nà ẹ̀tẹ́ tílẹ̀ máa gbọ́ ìyẹn máa kẹ́kọ̀ọ́ o. Ẹ̀yin ọmọ wa o. Níbo lẹ ká tí yín sí? Ṣé ẹ rí bí tẹ́ ẹ wá yìí? Ẹnu níwọ̀n tí wọ́n ṣe fún yín ẹ lò ó. Ayé ti dé ibi tí ó ṣe pé láti kéékèèké báyìí. Àwọn míì tí ó kọ yín wọ́n ti dúró lẹ́gbẹ̀ẹ́. Tẹ bá rẹni tí ń kọ yín lọ bí tó dáa tẹ́ ti ṣoríire ẹ tẹ̀lé o. Ayé ti débi pé tídìí bá bàjẹ́ tán tonídìí ní dà. Lọlé kéwú lọlé kọ́ṣẹ́ kọ́dà bọ́ lọléèwé tó lọlé kéwú lọ kọ́ṣẹ́ níṣẹ́ ọwọ́ kan tó mọ̀ ṣe tó tún fi kún ọ̀nà kan ọwọ́ ọjà wọ́n ń tà tí wọ́n mú pẹlẹbẹ ń bẹ lára wọn codeine ń bẹ lára wọn tramadol ń bẹ lára wọn colorado ń bẹ lára wọn ecstasy ń bẹ lára wọn solution ń bẹ lára wọn ṣe é rí Ẹ̀yin ọmọ ìṣe ń gbọ́ báyìí. ẹni tó bá ti lọ bẹ̀ kò nídìí kẹ́nìkan kó ṣe é ó ti ṣe ra rẹ̀ pa ó sì. Àti wà ń bí. Lóòótọ́ àti lódodo, olùdásílẹ̀ MSG yìí kò sí nílé. Ṣùgbọ́n ó yẹ kí a fura pé ẹnìkan ṣáà ló mójútó kinní. Òun ló dífá fún Gọ́vnọ̀ Ambrod, Alhaja Ramotalayi. Àwa nílò ayé ńgbà tẹ́yìn bá ní ẹ̀yin obìnrin bá lẹ́yìn nílò ayé. Àwa ń kọ́ kí làwọn wá jẹ́ mo yìí ń bọ̀ ń bẹ̀ yẹn. Ọpẹ́ pàtàkì lọ́wọ́ Alhaja Chief Mrs. Àwa nílò ayé because ẹni tó ṣojú ò ṣe bí ẹni tó ṣẹ̀yìn. A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run, a dẹ̀ dúpẹ́ lọ́wọ́ ìyá yìí. Báyìí, fúgàmù tó dáa ní púpọ̀.
tí ó sì máa ń jẹ́ kí ìdàgbàsókè ọba agbègbè láti pé yóò tàkálé yóò bá sí yóò kan àti inú ilé kọ̀ọ̀kan jáde sí agboolé dé agbègbè. Ọ̀rọ̀ ẹ̀kọ́ láyé yìí kìí ṣe nǹkan tí èèyàn lè fọ́ yẹpẹrẹ mú. Gbogbo wa la mọ̀ bí ètò ṣe rí lónìí pẹ̀lú ọ̀rọ̀ ajé pé àti ró ra nǹkan àti ṣe gbogbo nǹkan báyìí àti bí nǹkan jíjẹ ó nira àmọ́ Ọlọ́run kó bá a dẹ́ láyà Ànábì Muhammad. Nítorí náà ni ọmọ ìyá wa náà rò pé ẹnu dáṣẹ́ tọ́lọ́run ní kóun náà rí pé tóun bá wò pé téèyàn bá jẹ lẹ́bí ẹ̀kọ́ Islam tó ní lára àtẹ̀kọ́ bíbí tọ́lọ́run tó ti jáde wá èèyàn máa ń jẹ́ kù ni èèyàn sì máa ń ṣe fún ara ní oore ó fi wọlé padà wá báwọn náà. Ìgbà tó gbà lérò tó ṣàlàyé àwọn àgbàlagbà ṣàdúrà fún Ọlọ́run gbé tó fẹ́ gbé lọ́wọ́ yìí àwọn tí wọ́n bọ̀ túkọ̀ rẹ̀ Ọlọ́run jẹ́ òṣèṣe ló gbà rẹ̀ Ọlọ́run sì mú un ṣẹ. A sì wá dúpẹ́ lónìí pé bá a ṣe bẹ̀rẹ̀ gẹ́gẹ́ bí Dr. Kọ́lápọ̀ Abdulaziz náà ti sọ ń sìn pé bàtà àwọn bẹ̀rẹ̀ ètò yẹn kéré àwọn pé àwọn tẹ̀ ń bẹ̀rẹ̀ pẹ̀lú ọmọ kan a rí i pé ó ti di pé àwọn èèyàn ń pọ̀. Ní ọdún tó kọjá mi ò ní àǹfààní láti bá program ẹ̀ tó wọ́n ti parí torí èmi ti dúró sí pàkẹ́ lọ́hùn bẹ̀ yẹn ìgbà tí mi débí yìí wọ́n ti parí program. Inú mi dùn lónìí pé mo bá program yìí torí àsìkò bí iṣẹ́ wa ń gbà mí máa ń sì papọ̀ pẹ̀lú program àmọ́ lónìí mo dúpẹ́ púpọ̀ pé program yìí dá púpọ̀. Èsì tí mo wá fẹ́ sọ ni pé pẹ̀lú àwọn ọmọ wa àti àwọn bàbá wa àti ìyá tẹ wà nítòkọ ẹ̀dá àfẹ́tọ̀ Ọlọ́run ẹ mọ́jà káàárẹ̀ ọkàn lérí àti fi ètò ẹ̀kọ́ lélẹ̀ fún àwọn ọmọ. Ẹ̀kọ́ kéwú ẹ̀kọ́ ìwé méjì náà ló dá púpọ̀ àmọ́ kò sí mẹ́rin fẹ́ lò ó tí ò ní fi torí ìmọ̀ tó láyé lónìí ó ti kúrò ní ìmọ̀ ojú kan. Ohun tá à ń ṣe lágbàáyé nìṣẹ́ ó ti papọ̀ lórí pé ká lè mọ kọ́dà lọ́wọ́ wa ṣe á máa rí. Táwọn ọmọ bá wá nímọ̀ ti ẹ̀kọ́ náà tó jẹ́ ti èkejì ti lékéwú kò ní lè ṣe déédéé láì pé kí wọ́n bẹ́gbẹ́ mu kò sí lè ṣe déédéé láì pé kí wọ́n lè rí àdàgbàsókè tí ó lè tó ìbáwọn náà lè máa bá àwọn akẹgbẹ́ wọn compete láti iléèwé jẹ́lósinmi dé alákọ̀ọ́bẹ̀rẹ̀ tó fi dé secondary àti tertiary. Foundation làwọn ọmọ yìí Ọlọ́run lọ pẹ̀lú wa ló sì gbàdúrà lórí wọn ló jẹ́ kí wọ́n ga ìmọ̀ yóò fún wọn ní ìmọ̀ tó péye Ọlọ́run sì jẹ́ kí wọ́n dàgbà sókè tó pé wọ́n ní àwọn náà jẹ́ ògo wa náà jẹ́ lọ́jọ́ ọ̀la tó kọ́ Ọlọ́run sì wọ́n ní ọmọ alágbàdà. Ẹ̀dá kan ẹja ṣàmú ọ̀gbìn. Wọ́n bá kọ́ yìí àtẹ̀yí tí wọ́n ṣe yìí ẹ mọ̀ wò pé bóyá ó jẹ́nu summer holiday ẹ̀kọ́ kékeré kan tó bá kọ́ ó lè transform ọ̀dọ́ tó bá padà sí school nígbà tí kò bá wọlé yóò wà lórí wọn yóò sì jẹ́ kí wọ́n tún máa perform dáadáa. So adúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín pẹ̀sù wá àsìdúpẹ́ lọ́wọ́ yín pé bẹ́ẹ̀ ṣe jẹ́ kí àwọn ọmọ yín náà wá darapọ̀ mọ́ program yìí. Àtúndúpẹ́ àsìkò ń retí pé bàtà wà fífi ṣe ẹ̀mí ìlọ́dún tó ń bọ̀ wọ́n jẹ́ kí wọ́n tún pọ̀ jù báyìí lọ. Èròǹgbà wa tá a ṣe yìí kìí ṣe pé bóyá lérí ànìkànjọpọ̀ lérí pé kí ìgbò fi dá ni. Bí gbogbo òlú jẹ́ àwọn bá di pé wọ́n bá kẹ́kọ̀ọ́ tí wọ́n bá tí wọ́n ní kẹ́kọ̀ọ́ tó péye táwọn náà dàgbà sókè wọ́n mà torí kò sí tẹ́ ṣe they are future leaders. Gbogbo tí a bá ṣe láyè wọ́n mọ̀ wò wọ́n dẹ̀ mọ̀ rántí wọ́n dẹ̀ mọ̀ wò wá sí ọlọ́mọ kékeré dùn sẹ̀ àlóṣòro sẹ̀ bẹ̀tí ẹ̀ bá sóore fún wọ́n dùn sójú fún wọ́n mọ̀ rántí lọ láíláí ni Ọlọ́run jẹ́ kán lágbàákà pẹ̀lú ogun tó ti fún àti gbogbo ẹ̀bùn tí wọ́n fún wọn lónìí àti gbogbo ìjọ tí ń ṣe ní ẹ̀kọ́ fún wọn náà Ọlọ́run jẹ́ kán fi lágbàákà ọláyà Ànábì Muhammad olùdásílẹ̀ rẹ̀ náà Ọlọ́run bá ló bá fún lẹ́yìn gbọ́n àlàáfíà ó sì àlékún àlàáfíà fún. Àkójọpọ̀ ìròyìn kàyéfì tí ń dẹ́sẹ̀ ti gbọ́ yín láti iléeṣẹ́ Bójúrí Ẹnu Adákẹ́. Ṣáájú ẹgbẹ́ àwọn kókó inú ìwé ìròyìn náà, ìjọba àpapọ̀ ti pa láṣẹ pé gbogbo ẹni bá fẹ́ ṣẹja sọ́bẹ̀ gbọ́dọ̀ máa gba NAFDAC nọ́mbà kí wọ́n tó lè máa ṣẹja sọ́bẹ̀. Ọ̀nà ìrọ̀rùn ti dé láti máa fi pa ẹ̀fọn àti kòkòrò nínú ilé gbogbo. Orúkọ tèmi ni Tọ́júbọ́lé Ẹ̀rànúrù. Ní báyìí, gbogbo ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ìjọba àpapọ̀ ti sọ di òfin báyìí pé gbogbo ènìyàn ló gbọ́dọ̀ máa gba NAFDAC nọ́mbà kí wọ́n tó lè máa ṣe ẹja sọ́bẹ̀. Tí wọ́n sì ti yan arábìnrin Ramat Lawal láti mọ bá wọn tọ́bẹ̀ náà wò. Ọ̀nà ìrọ̀rùn wọ́n ti sọ pé ẹni bá kọ tí ọ̀gbọ́n sí òfin náà ó mọ̀ fi ẹ̀wọ̀n ọdún mẹ́ta gbára.
ọ̀nà tuntun ti dé láti máa fi pa ẹ̀fọn, kòkòrò, aáyán, ìdun, kankan nínú ilé yín tí ẹ sì tún rí wọn lò lẹ́yìn ikú wọn bí kí á fi wọ́n rọ ẹ̀fọ́, ká fi wọ́n ṣe pẹpẹ súpù, ká fi wọ́n mu gàrí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Tí ọ̀nà náà sì jẹ́ kí á fi epo pẹtiróòlù wọ́n gbogbo ara inú yàrá kí á sì sọnà sí i lọ́gán ni àwọn ẹ̀fọn náà jọ lọ́run ní pé eléyìí ni òpin ìròyìn kàyéfì tí ń dé sétí gbọ́ yín láti iléeṣẹ́ ìròyìn Bójúrí Ẹnu Adákẹ́. Orúkọ ti pẹ̀lú àwa ni ọmọ Yorùbá àtàtà, àwọn láti wá fi ewì dá yín lára yá ni, ẹ máa bá wa ká lọ. Orúkọ tèmi ni Aisha Said. Ìbà ooo ìbà fẹ́lẹ́dùmarè ọba ńlá ẹni ọpẹ́ tọ́ sí àdìsọpẹ́ lórí gbogbo wa oníkíkí ọba kíkí ọpẹ́ yẹ ooo aláwùrà ìbà fún gbogbo ẹsìn wájú pátá ooo mo ṣe bàbá wọn tẹ́bọ̀ lẹ́yìn mi dandan ẹ̀dọ́jú mi ṣe pàtàkì ìyá ni mo fẹ́ ṣàlàyé ní fẹ́rẹ́fẹ́ nípa òmì à ń kọ́ lára ọmọ gan mo fẹ́ sí kinní àwọn láwẹ́láwẹ́ torí láwẹ́láwẹ́ ni tàlùbọ́sà eléwé olóòlò mi lè yegege ẹ máa bá mi bọ̀ lórí ètò ṣèbí wájú ni pápá yẹn ń kọ́ máa ṣe òòrùn àdìyẹ ń kọ́ máa sẹ́yìn àṣàgbé lọ ìyá bẹ́ẹ̀ pé òun ló bọ́ mi òun ló rè mí ó sì rẹ̀ fún mi pé kí n dirí ó sì rẹ̀ fún mi pé kí n dìgbà olùrẹ̀ mi o àti ẹlẹ́dàá láàrin ẹ̀yẹ ìjọ tí a bá kú nínú ọmọ bàjẹ́ ìjọ tí bàbá bá kú níjú ọmọ òní ẹ jẹ́ ká parí ká ṣe pé ìyá lólùtọ́jú mi kò ń tọ́jú mi kì í ṣe ẹ̀yìn rẹ̀ ló fi pamẹ́ ìyá ìṣẹ́ o èmi kì í àrùkù iṣẹ́ pẹ̀lú ìgbàmọ́lẹ̀ èmi ò lè kó ṣe ìyá mi o ìyá o. Ẹ ká sọ ẹ̀kú dédé àsìkò yìí orúkọ tèmi ni Balikisi Akéwìgbadé mo wá síbí láti wá kéwì àǹfààní àkọ́kọ́ dáyé mo ṣe báyégún máa yin falala má sọ̀rọ̀ ọ̀gbẹ̀dẹ̀ má gbẹ́sẹ̀ sókè má tà pálálá má jẹun tó má ṣe bí ẹni wọ́n ń lé àfi ọ̀rẹ́ ni mo mọ̀ wọ́n ò mọ̀ ta gbogbo ayé wá dàbí bá bẹ́ẹ̀ ni kò pẹ́ kò jìnnà wọ́n ni mo ti ń gbọ́n bí mo bá rẹ́rìn púpọ̀ máa jẹ èkó bí mo sọ tó dùn mí kí wọ́n gbá mi lẹ́nu àwọn kò fọ̀ lórí ilé wọn kọ lálá bí ṣe ń pọ lálá ìyá pẹ́ẹ́tù èdì ó wá dẹni tó mú mi nínú agolo ayọ̀ fẹ́ràn agolo bàbí òkìkí agbègbè kò lè mú mo wí mo jọrẹ́ àrùbọ́tọ̀ sọ́bẹ̀ mo wí mo tọ́ náà yà mo ní bí àrí kí a wí ayé Bójúrí Ẹnu Adákẹ́ abẹ́ ọ̀ráyé lóde àǹfààní èrò ayé mẹ́fàlè mẹ́nu ẹni àfàìsàn kílẹ̀ ìbò ṣe tí Yorùbá ò lè ṣe kílẹ̀ ìbò ṣe tí a ò lè ṣe òyìnbó ṣe mọ́tò àwa ẹ̀sìn nílé òyìnbó ṣe jẹ́là kẹ́tẹ́kẹ́tẹ́ ń bẹ nílé kílẹ̀ òyìnbó ṣe tí Yorùbá ò lè ṣe kílẹ̀ ìfọ̀tún yẹpẹrẹ má ṣàyílẹ̀ wa ẹ má fọwọ́ yẹpẹrẹ má ṣàyílẹ̀ wa àwa mẹni tí a jù àtúnbẹni tí a tó ẹ má fọwọ́ yẹpẹrẹ má ṣàyílẹ̀ wa. Ilé àbáṣọ kì í ṣàlejò ara ilé làbáṣọ kì í ṣàlejò ara olówó fara mọ́ lówó ìyàwó olówó jogún ìjẹ̀ra èlé ìyàwó èṣù. Ẹ bá wa wọ àwọn ilé àtọwọ́. Ilé làbáṣọ kì í ṣàlejò ara gẹ́gẹ́ ṣe gẹ́gẹ́ ṣe gẹ́gẹ́ ẹ̀mí tó bí mo jọ̀rẹ́ mi gẹ́gẹ́ ṣe gẹ́gẹ́ orí ìwà pé orí ìwà pé peter ní ṣe àwọn ìyàwó rẹ̀ yàtọ̀ sí